Ẹ kú ojúmọ́, ẹ káàsán, ẹ kú ìrọ̀lẹ́, ẹ kú bójú ọjọ́ ṣe rí. A dẹ̀ kú bó ṣe ń lọ níbi gbogbo tí a ti ń gbọ́ mi tàbí tí a ti ń wò mí. Mo gbàdúrà pé ní orúkọ Jésù, ojú tẹ́ fi ń wò mí, ojú yẹn ò ní fọ́. Bẹ́ẹ̀ etí tẹ́ fi ń gbọ́ mi, etí yẹn ò ní di. Gbogbo ibi tí èmi àti rẹ wà, tá a ti ń gbọ́ ètò yìí tàbí tí a ti ń wò mí, mo gbàdúrà pé lórúkọ Jésù, ilẹ̀ rere ló máa já sí fún wa o. Ọkàn wa balẹ̀, ojú òní tiwa, ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. A tún ti dé sórí ètò lónìí, ètò yín, ètò wa, èyí tí adóníkàjọ máa gbé yẹ̀wò lórí ayélujára amóhùnmáwòrán ti ìpinnu Ayọ̀mídé online. À ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ìrìn àjò kádàrá àti àyànmọ́ nínú ara kan. Kádàrá àti àyànmọ́ nínú ara kan. Èyí ni season 3. Tẹ́ ẹ bá gbàgbé, a sọ fún wa pé kádàrá ló máa ń júwe ọ̀nà fún àyànmọ́. A ní kí náà ń pè ní kádàrá tí ń ṣe fate, FTE, fate. Àyànmọ́, destiny. Kádàrá yìí ló máa ń júwe ọ̀nà fún àyànmọ́ tí èèyàn fi ń débi àyànmọ́. A sì jẹ́ kó yé wa pé kádàrá ní àwọn ìdojúkọ tí a máa ń ní nínú ìrìn àjò ara kan tí a ń pè ní ìrìn àjò ìgbéyàwó. Mo fẹ́ ká mọ̀ pé ìrìn àjò kádàrá nínú ìrìn àjò láyé yìí tolúkúlùkù ọ̀tọ̀ọ̀tọ̀ ni. A lè bí wájú kan náà ká jẹ́ Táyé Kẹ́hìndé, ṣùgbọ́n kádàrá wa ọ̀tọ̀ ni, àyànmọ́ wa ọ̀tọ̀ ni. Ibo là ń lọ lónìí gẹ́gẹ́ bí àwọn ìtàn tí a máa ń sọ. A rí pé ìtàn la máa ń sọ lórí ìrìn àjò yìí tí a ń pè ní ìrìn àjò kádàrá àti àyànmọ́ nínú ara kan lórí amóhùnmáwòrán fọ́nrán ti ìpinnu Ayọ̀mídé online. Kí ni ohun tí a mú wá lónìí? Ìlú tí a lọ lónìí ni ìlú tí a ń pè ní ìlú Olúwafẹ́mi. Olúwafẹ́mi ni orúkọ tí ìlú tí a lọ lónìí jẹ́. Òrìṣà tí wọ́n máa ń bọ nílùú yẹn, tí wọ́n gbà gẹ́gẹ́ bí ọlọ́run wọn, òun náà ni Fiyèsími. Fiyèsími ni òrìṣà náà tí wọ́n máa ń gbọ́ tirẹ̀ ní ìlú Olúwafẹ́mi. Orúkọ ọkùnrin kan ń bẹ nílùú yẹn tí orúkọ rẹ̀ ń jẹ́ Adéjọbí. Adéjọbí jẹ́ ọmọ tí bàbá rẹ̀ fẹ́ràn jùlọ. Orúkọ bàbá rẹ̀ a sì máa jẹ́ Gbémilékè. Gbémilékè fẹ́ràn Adéjọbí gẹ́gẹ́ bí a ti wí. Gbémilékè bó ṣe fẹ́ràn Adéjọbí tó, Gbémilékè ti dàgbà, ó ti di àgbà. Nígbà tó wá fẹ́ tó àkókò pé ó yẹ kí Adéjọbí fẹ́ ìyàwó, Gbémilékè ní ìránṣẹ́ kan. Òun ni ìránṣẹ́ ní àgbà láàrin àwọn ìránṣẹ́ tí Gbémilékè ní lọ́wọ́, tí ń ṣe bàbá Adéjọbí. Ìránṣẹ́kùnrin yìí tí ń ṣe ìránṣẹ́ Gbémilékè yìí, Gbémilékè wá pè é pé ọmọ òun tí ń ṣe Adéjọbí, nígbà tí àkókò bá tó láti fẹ́ ìyàwó, òun ò fẹ́ kó fẹ́ ìkan nínú àwọn ọmọbìnrin ìlú Olúwafẹ́mi yìí, bí kò ṣe pé kó lọ sí ìlú ìbí tòun, ibi tí a ti bí òun tóun ti jáde wá, láti lọ ṣe kíni o, láti lọ mú aya lásìbẹ̀. Gbémilékè wá pé àgbà yìí tí ń ṣe ìránṣẹ́ yìí, ó ní pé òun kò sì fẹ́ kí ọmọ òun lọ sí ìlú yẹn, kí ìránṣẹ́ yìí lọ fẹ́ ìyàwó wá fún Adéjọbí. Ìránṣẹ́ yìí wá wò pé báwo lòun ṣe máa lọ fẹ́ ìyàwó fún Adéjọbí ní ìlú tó ń mọ̀, ìlú àjòjì. Ó dà, kí là á ti ṣe? Gbémilékè bá pe ìránṣẹ́ yìí, ó bá ní ìbúra máa wà ní àárín òun àti ẹ̀. Gbémilékè bá búra fún ìránṣẹ́ yìí tí ń ṣe àgbà nínú àwọn ìránṣẹ́ rẹ̀. Tí ẹ̀ gbọ́ bó ṣe wí ni. Gbémilékè wípé, ó ní, èmi bẹ̀ ọ́, fi ọwọ́ rẹ sí abẹ́ itan mi,
èmi ò sì mú wọn fi èsì mi búra, ìyẹn pé òrìṣà ní ẹ̀hún bò wọ́n á fi òrìṣà yẹn búra fún àwọn tó fi búra. Ẹni tí kíni ó ń darí ohun gbogbo, ìyẹn pé òrìṣà yẹn ló ń darí gbogbo agbègbè yẹn àti gbogbo ayé wọn nílùú yẹn, ní gbogbo ayé generally, gẹ́gẹ́ bọ́n ṣe sọ pé ìwọ àrùn ìránṣẹ́ mi yóò ò ní fi aya fún ọmọ mi Adéjọbí ní ìlú Olúwafẹ́mi yìí, bí kò ṣe kíni o, bí kò ṣe pé kí ìwọ kí o lọ sí ìlú ibi tí a ti bí mi, láàárín ènìyàn mi ní kíni o, ní kí o lọ fẹ́ aya fún èyí tí ń ṣe Adéjọbí ọmọ mi. Ó bá múlẹ̀, ìmúlẹ̀ ti wà láàrin wọn, májẹ̀mú ti wà láàrin wọn. Ìránṣẹ́ wa ò pé báwo lòun wá ti ṣe. Ìlú tí a sì ń sọ yìí ó jìnnà díẹ̀ sí ìlú Olúwafẹ́mi. Now orúkọ ìlú yẹn máa jẹ́ Másokótán ní orúkọ ìlú yẹn jẹ́. Ìránṣẹ́ yìí bá gbé, ó bá mú ìrìn àjò ẹ̀ pọ̀, ó mú kẹ́tẹ́kẹ́tẹ́, ó mú bákasí, ó mú gbogbo nǹkan yẹn, ó kó àwọn nǹkan dání nínú àwọn ohun tí olúwa rẹ̀ tí ń ṣe Gbémilékè ní. Ó bá bẹ̀rẹ̀ ìrìn àjò lọ sí ìlú Másokótán. Bó ti ń lọ, ó wá wò ó jókòó níbì kan létí ibi, ó ti délú yẹn tán, wá farapamọ́ síbì kan, ó jókòó níbẹ̀, wá ń gbàdúrà. Lótò ìwọ fiyèsí mi, olúwa mi tí ń ṣe Gbémilékè, jọ̀ọ́ o, ìrìn àjò yìí jẹ́ kó jẹ́ ìrìn àjò tó tọ́ fún mi o, ṣe ọ̀nà ní rere fún mi o, jẹ́ kí n rí àyànfẹ́ tó dá wá fún mi o, fún Adéjọbí ọmọ Gbémilékè o. Lóòótọ́ fiyèsí mi gbọ́ tiẹ̀, ó sì kíni o, ó sì rìnrìn àjò náà níbi tó farapamọ́. Ó wá pinnu lọ́kàn pé tóun bá ti rí àwọn obìnrin, àwọn ọ̀dọ́mọbìnrin tó ti wá, obìnrin débi kànga kan tó wá ń pọnmi lọ́wọ́ ìrọ̀lẹ́, òun á ní kíkan fóun lómi, èyí tó bá ti fóun lómi, tó fún ẹran tòun lómi, tó fún ọmọ bákasí ẹ̀ lómi, òun ni ẹni tí òun á yàn gẹ́gẹ́ bí ẹ̀mí yẹn ṣe ń darí ẹ̀ ní ìgbàanì. Náà ó ṣe bẹ́ẹ̀ lóòótọ́. Ìránṣẹ́bìnrin kan wá tí a ń porúkọ rẹ̀ ní Ṣemílóore yìí wá bó ṣe pọnmi. Ìránṣẹ́ àgbà yìí wá lọ bá Ṣemílóore pé arábìnrin, fún mi lómi mu. Ṣemílóore ó bá sọ ládùúgbò ẹ̀ pẹ̀lú ìtẹríba, ló bá fún ìránṣẹ́ yìí ní omi mu. Ṣemílóore wá sọ fún pé fún àwọn ìbákasí ẹ̀ gan, òun á ti kíni, òun á rí pé òun fún wọn lómi, ó sáà ṣe kíni, ó fún gbogbo wọn lómi mu, àti ìbákasí àti ìránṣẹ́ yìí, gbogbo wọn mu mi, ọkàn wọn balẹ̀. Ìránṣẹ́ yìí bá ní kí ló ń fẹ́ ṣe o, ó bá mú òrùka jáde tó ti mú dání, ó bá pẹ̀lú ìtẹríba, pẹ̀lú ọ̀wọ̀, ló bá fi fún ìránṣẹ́bìnrin. Ìránṣẹ́bìnrin kí ni ó dùn nínú tí ń ṣe Ṣemílóore dùn. Irú ọkùnrin olè yìí, ó ní olúwa mi, òun náà lòún ṣe léè fún. Olúwa mi, nínú ọkàn Ṣemílóore ni pé òun ti bóyá ìránṣẹ́ yìí ló fẹ́ òun, kò mọ̀ pé wọ́n rán oníṣẹ́ ni. Ó wá béèrè pé, ìránṣẹ́ yìí wá ń béèrè lọ́wọ́ Ṣemílóore pé arábìnrin má bínú, ṣé mo lè mọ ilé yín, ṣé a lè jọ délé yín? Ìránṣẹ́ ní àyè wà, mo láwọn èèyàn mi, ó lè mọ̀ wọ́n nǹkan. Ó bá ní nǹkan tó wá pè ní pé jẹ́ kó kọ́kọ́ fa pamọ́ pẹ̀lú àwọn bákasí ètò náà, ìwọ kọ́kọ́ lọ náà, tó o bá lọ ròyìn fún ohun tó bá bọ̀ wá jẹ́ gbọ́. Lóòótọ́ ìránṣẹ́bìnrin tí ń ṣe Ṣemílóore bá lọ, ó lọ sí ìlú, ó wọlé lọ sọ fún arákùnrin ẹ̀ tó báyìí ló ṣẹlẹ̀ ó sì ṣẹlẹ̀ rí o. Arákùnrin bá tẹ̀lé lọ, wọ́n bá débẹ̀ lóòótọ́ bá arákùnrin yìí, ó bá lọ́dà kó máa ká lọ lé pẹ̀lú àwọn bákasí ẹ̀. Ìgbà tí wọ́n dé ta, arákùnrin yóò wọlé, àwọn obìnrin Ṣemílóore wọlé àti arákùnrin àwọn wọlé. Ìránṣẹ́kùnrin yìí wá ń ta wọlé, inú Ṣemílóore ń dùn, inú ìránṣẹ́ náà yìí ń dùn pé Ọlọ́run ti ń gbọ́ àdúrà tó yẹn, pé kí ni o, fiyèsí mi ti ń gbọ́ àdúrà tó ń. Náà wọ́n bẹ̀rẹ̀ ìrìn àjò ibi eré bí àwàdà. Ṣemílóore bá bọ́ta àti arákùnrin wọlé,
ìránṣẹ́ yìí wọlé, ẹ wọlé, àyè wà fún yín, mo ti pèsè àyè sílẹ̀ fún yín, oúnjẹ ti wà, gbogbo nǹkan ti wà, ibi tẹ́ máa sùn ti wà, àwọn bákà sí ẹ̀ gan, gbogbo nǹkan tó kú wá, gbogbo ìgbìlẹ̀ àyè ti wà, gbogbo máa wà ńbẹ̀. ìránṣẹ́ yìí wá wò pé wẹ́ ó bá wọlé lóòótọ́, wọ́n bá tọ́jú gbogbo nǹkan. ṣé mi ló bá gbóúnjẹ fún ìránṣẹ́ àgbà yìí pé kó jẹ. ìránṣẹ́ bá ní oúnjẹ tó gbé wá òun lè jẹun, òun tẹ̀ lè jẹun sí, torí pé ọ̀rọ̀ sì wà nínú tòun tí òun fẹ́ sọ. à ń bọ̀, a ò tí ì dé. ẹ má bínú, a ní ká rán wa létí pé a fún wa ní nọ́mbà kan láti máa pè sí lórí ètò yìí, pé nígbà tí a bá sọ sórí yìí tán, ìwọ tó o bá ní ìbéèrè tàbí o ní àwọn nǹkan tó o fẹ́ sọ fún wa lórí ìrìnàjò yẹn, tàbí ìrìnàjò yẹn jọmọ́ nǹkan kan, o lè pè wá sórí nọ́mbà yìí 07035746556. èyí ni nọ́mbà tí ẹ lè fi pè wọlé lórí ètò yìí bí ètò yìí bá ṣe kí ni o tó a bá ti ṣí ojú òpó sílẹ̀. lẹ́ẹ̀kan sí 07035746556. èyí ni nọ́mbà tí ẹ lè máa pè wá sí ní orí ètò ètò bá ń lọ lọ́wọ́lọ́wọ́ ni o. tí ètò yìí bá ti tán, tá a bá ti kú sí ṣápítà yìí, lẹ́yìn ètò ẹ lè pe nọ́mbà ẹ̀kọ́ lọ nínú ètò ẹ lè pè é tó lè lọ. a dẹ̀ ti sọ fún whatsapp nọ́mbà wa wà bẹ́ẹ̀, ẹ lè whatsapp wa. ọlọ́run á gbọ́ àdúrà wa. níbi tí a bá ètò yìí dé náà ni wípé ó ní ìránṣẹ́ yìí inú ẹ̀ ó lóun lè jẹun, ọ̀rọ̀ wà nù tòun tó fẹ́ sọ. ìránṣẹ́ bí o tí mọ̀ kó tó fẹ́ sọ gbà kí ni ìránṣẹ́ tó dáa, ìránṣẹ́ máa wí olúwa mi o. ìránṣẹ́ yìí wá ní ìrìnàjò tí mo rìn wá yìí, ọ̀gá mi kan wà, olúwa mi gbé mi lékè lórúkọ ẹ̀ ń jẹ́, ọmọ ìlú yìí ni, ìyàwó ẹ̀ orúkọ bẹ́ẹ̀ ló ń jẹ́, ṣùgbọ́n ìyàwó ẹ̀ ò sí mọ́, ó ti kú. ohun tó ṣẹlẹ̀ ni pé ìránṣẹ́ yìí ti dàgbà, ó ti gbó, àgbà ti dé, ó wá fẹ́ fẹ́yàwó fún ọmọ ẹ̀. ó wá sọ fún mi pé èmi àgbà ìránṣẹ́ lòún fẹ́ ránṣẹ́ yìí tó lọ́mọ tó wọn gbọdọ̀ dé ìlú yìí. ó wá ní kí n wá sílùú yìí, kí n wá fẹ́ ìyàwó fún ọmọ tòun tí í ṣe Adéjọbí. ipò ti tó àkókò láti fẹ́, láti ní aya. kí là á ti ṣe? èmi kọ́, nítorí pé mo rí pé o ti wò ó lọ́kàn pé bí èmi ni àyànfẹ́ náà. èmi kì í ṣe àyànfẹ́ náà. àyànfẹ́ rẹ ó wà ní ìlú Olúwafẹ́mi, ibẹ̀ ni a ó lọ. tí ó bá ti tẹ́ ẹ lọ́rùn, kò sí wàhálà, a ó jọ lọ ni. ṣe bí yorùbá ni pé kò sí problem, kò sí wàhálà kankan, bó jẹ́ tìyẹn ni bẹ́yà ìránṣẹ́ ẹ jẹun olúwa mi, ẹ mu. àwọn bákasẹ́ náà kó tọ́jú wọn, wọ́n sùn ojúmọ́ mọ́, oníkàkùnkùn kí ni ọgùn bákasẹ́ ọgẹ́sì wọn. wọ́n dé ìlú Olúwafẹ́mi. bí wọ́n ti dé ìlú Olúwafẹ́mi, wọ́n rí Adéjọbí ní ọ̀kan bọ́ tí ń lọ, nítorí pé kí ni ìránṣẹ́ yìí ti sọ fún ìránṣẹ́bìnrin pé ẹni tó ń bọ̀ yìí o, tó rí lọ́kàn yìí, tó bá ti rí òun ni àyànfẹ́ rẹ o, òun lẹni náà tí mo ti tó rẹ̀ wá sí ìlú yìí tí ń ṣe ìlú Máṣọ̀kótán. náà ìgbà tó ti rí inú ẹ̀ ti dùn, yes àyànfẹ́ òun, ó rí pé arẹwà ọkùnrin ni, arẹwà obìnrin dẹ̀ ni ṣe mí lóore náà, gẹ́gẹ́ ṣe gẹ́gẹ́. bí ṣe mí lóore ti rí Adéjọbí, ó ti súnmọ́, ó bọ́lẹ̀ nínú kẹ́tẹ́kẹ́tẹ́, ó súnmọ́, ó kọ̀ gbé ẹ, ó kí ó kúnlẹ̀, ó fọ olèkò lẹ́nu olúwa mi kankan. ìyẹn ò pé kí ló ń ṣẹlẹ̀, ìyẹn náà lè láìkẹ́, inú wọn bá dùn, àmì ìdí inú wọn dùn. wọ́n ṣe kí ni o, Adéjọbí bá mú aya ẹ̀ tí ń ṣe mí lóore, ó mú wọlé, ó mú wọnú yàrá bí tí yàrá ẹ̀ lò kó tó kú, ó mú wọbẹ̀. nígbà tí ó débẹ̀, wọ́n sọ̀rọ̀, inú wọn dùn, ó mú, ó ṣe kí ni o, ó fi ṣaya, wọ́n bẹ̀rẹ̀ àjò wọn. ṣe mí lóore inú ẹ̀ ń dùn pé òun rí àyànfẹ́ tó dáa. bẹ́ẹ̀ ni Adéjọbí náà inú ẹ̀ ń dùn pé òun rí arẹwà obìnrin tó ṣe kí ni tó rẹwà gẹ́gẹ́ bí aya, tó jẹ́ pé nínú ìfẹ́ bàbá tòun ni ìrìnàjò yìí ti wáyé. inú bàbá gan dùn, inú gbogbo wọn dùn. láì fọ̀rọ̀ gùn, kò tọ́jọ́ kò tóṣù, bàbá fi ayé sílẹ̀ tí ń ṣe gbémilékè, ó dágbére fáyé. nígbà tó ti dígbére pé kíni, ó ti di ògbólógbòó, àgbàlagbà ni, ó ti darúgbó, ó fàyè sílẹ̀, ó bá tiẹ̀ lọ. èyí tí ń ṣe Adéjọbí, òun àti ṣe mí lóore, wọ́n bẹ̀rẹ̀ ìrìnàjò wọn gẹ́gẹ́ bí ìrìnàjò ara kan.
mo fẹ́ kí a máa di ọ̀rọ̀ yìí o. Ẹ wo bí ìrìnàjò ṣe wá. Adéjọbí jókòó, kò ṣe wàhálà. Ìránṣẹ́ la rán lọ láti lọ fẹ́ ìyàwó wá fún un. Bá a ṣe bí ó ṣe kọ tiẹ̀ nìyẹn, bó ṣe yan tiẹ̀ nìyẹn. Kì í ṣe gbogbo èèyàn ló kọ bẹ́ẹ̀, kì í ṣe gbogbo èèyàn ní kíni ló yàn ọ́ bẹ́ẹ̀. Fine. Wọ́n bẹ̀rẹ̀ ìrìnàjò wọn gẹ́gẹ́ bí a ti ń sọ lọ. Nígbà tó yá, ẹsẹ̀ mi lè kò tètè ní oyún, ó yàgàn. Adéjọbí wá ń bẹ èyí tí ń ṣe òrìṣà fiyèsí mi, ó bẹ́ẹ̀ òrìṣà gbẹ́bẹ̀ ṣe mi lè lóyún. Nígbà tó lóyún, ó di pé àwọn ọmọ máa ń tí kíni ó ń jà nínú. Kí ló ń ṣẹlẹ̀? Láì mọ̀ pé méjì ni. Ó bá sọ pé kí ló ń ṣẹlẹ̀ nǹkan irú lójú, ó bá tọ fiyèsí mi lọ. Fiyèsí mi olúwa wọn wá sọ fún wọn pé oyún tó wà nínú ẹ̀ yìí o, ìbejì ni wọ́n, ọmọ méjì ni, àwọn méjì ni wọ́n wà ń bẹ̀. Orílẹ̀-èdè ńlá sì ni àwọn méjèèjì, ìyẹn ni pé ènìyàn ńlá ni àwọn méjèèjì. Ẹ kíyèsí o. Fiyèsí mi wá ń fi yé ṣe mí lóore lọ́jọ́ yẹn náà pé kíyèsí o, bí wọ́n ṣe jẹ́ méjì yìí, máa méjèèjì sì jẹ́ orílẹ̀-èdè ńlá, ṣùgbọ́n ìkan jù kan lọ. Àbúrò ni ó máa ju ẹ̀gbọ́n lọ, ẹ̀gbọ́n á máa ṣe kí ni o, á sì máa sin àbúrò rẹ̀. Ìyẹn ni pé ẹ̀gbọ́n á máa ṣe kí ni o, á jẹ́ bí ọmọ ẹ̀yìn sí àbúrò, àbúrò máa dàbí ẹ̀gbọ́n, àbúrò la máa gbé dìde, la máa gbé ga, ló máa jẹ́ bí olú ọmọ máa jẹ̀mú nínú àwọn méjèèjì. Láti inú oyún ní fiyèsí mi ti jẹ́ kí ìyàwó mọ ọ̀rọ̀ yẹn. Ìrìnàjò yìí ń lọ, ó bímọ lóòótọ́. Ìyá ẹ̀gbọ́n wá, ó jẹ́ arẹwà ọkùnrin. Kò pẹ́ ìyá àbúrò náà ṣe kí ni ó tẹ̀lé tí ń ṣe Kẹ́hìndé, Táyé wá, Kẹ́hìndé wá. Àwọn méjì wá sínú ayé. Ní ìgbàanì, Táyé náà mọ̀ lẹ́gbọ̀n, ó ní nǹkan tó ṣẹlẹ̀ tí wọ́n fi máa sọ pé ọmọ Kẹ́hìndé gbẹ̀gbọ́n, a sì máa débẹ̀ bí ètò ìṣe lọ. Ẹ má gbàgbé, ẹ jẹ́ ká tún rán wa létí. A ní ẹ lè subscribe sí YouTube channel wa, Ìpinnu Ayọ̀mídé TV channel ní YouTube channel wa. Ẹ lè subscribe síbẹ̀, ẹ comment síbẹ̀. Gbogbo iṣẹ́ wa tá à ń ṣe ló wà níbẹ̀. À ń sọ̀rọ̀ nípa Ìpinnu Ayọ̀mídé online tá à ń ṣe lọ́wọ́ yìí, ó wà níbẹ̀. À ń sọ nípa kí ló dé tí àwọn èèyàn mi kò ronú, ìyẹn náà wà níbẹ̀. À ń sọ nípa ẹ̀kọ́ Bíbélì orí afẹ́fẹ́, ìyẹn náà wà níbẹ̀. Àwọn ètò àdúrà wa kan náà, àwọn náà wà níbẹ̀. Gbogbo ẹ̀ ló wà ní YouTube channel wa. Ẹ bá subscribe síbẹ̀, ẹ comment, èyí tẹ́ bá wò, ẹ like wọn, ẹ comment wọn, ẹ bá wa sọ̀rọ̀, ẹ bá wa sọ̀rọ̀. A ti fi WhatsApp number wa síbẹ̀, a ti pè é fún wa rí, àdẹ̀tú fi síbẹ̀, ẹ rí bẹ́ẹ̀. WhatsApp number wa ní 07032638325. Lẹ́ẹ̀kan sí 07032638325. Ìyẹn ni WhatsApp number wa. Tí ẹ bá fẹ́ bá wa sọ̀rọ̀ ní WhatsApp number, ẹ kàn sí wa ń bẹ̀. Ọlọ́run á wà pẹ̀lú yín bí ẹ ṣe ṣe. Ibi tá a bọ́rọ̀ yẹn dé rèé, ó ti bí àwọn méjèèjì, Táyé Kẹ́hìndé ni wọ́n. Ẹ má gbàgbé, nínú ìrìnàjò yẹn a ti jẹ́ kó yé ìyá wọn pé ẹ̀gbọ́n ni yóò máa sin àbúrò rẹ̀. Ìrìnàjò wọn tẹ̀síwájú. Orúkọ ẹ̀gbọ́n tí ń ṣe Táíwò a máa jẹ́ Adégbárí. Orúkọ táwọn fún ni pé Adégbárí. Orúkọ àbúrò tí ń ṣe Kẹ́hìndé a máa jẹ́ Adéjàrègbà. Adéjàrègbà. Fine, wọ́n bẹ̀rẹ̀ ìrìnàjò, gbogbo nǹkan lọ bó ṣe yẹ kó lọ. Nígbà tó tó àkókò kan tí wọ́n ti ń dàgbà, Adégbárí yìí jẹ́ ọdẹ tó ń pẹran nínú igbó. Bẹ́ẹ̀ ni Adéjàrègbà yìí jẹ́ olùsìn ẹran, ọba ẹni tó ń sin ẹran ló ń sìn nínú ọgbà. Náà Adégbárí ó ti oko dé jókòó toko dédé, ó ti rẹ̀ gan. Adéjàrègbà dẹ̀ sí oúnjẹ kékeré kan tó jẹ́ pé oúnjẹ aládùn tí gbogbo wọn máa nífẹ̀ẹ́ sí. Fine.
Adégbárí wá sọ fún Adéjàregbà pé ó rẹ̀ mí, wo ebi ń pa mí, ò dẹ̀ jẹ́ kí n jẹ́nu oúnjẹ yìí. Adéjàregbà wá sọ fún pé wá òkè, èmi ò ní mi fún ẹ o, tí wọn pé wọ́n lẹ̀gbọ́n, ìwọ là ń pè lẹ́gbọ́n, ọjọ́ kan lájọ wáyé, ìwọ là dẹ̀ ń pè lẹ́gbọ́n, kódà tí o lè gbé ipò ẹ̀gbọ́n fèmí kí wọ́n máa ṣe kí ni kó wà ní ipò àbúrò. Adégbárí nípò kí là ń fi yẹn ṣe, ọjọ́ orí kọ́ làgbà, ipò lọ̀gá náà, ìwọ kí là ń fi yẹn ṣe, ìwọ yẹ kó ní ṣù. Ẹ má gbàgbé o, tí Ọlọ́run bá sọ fún èèyàn pé òun fẹ́ ṣe nǹkan kan, ọ̀nà kan ló máa ń gbé ìgbà, ìṣẹ̀lẹ̀ kan ló máa ṣẹlẹ̀ tí nǹkan máa fi wáyé. Fine. Adégbárí ní pé wò ìyẹn kọ́ ní ṣù, sáà fèmí lóúnjẹ. Adéjàregbà wá fún un lóúnjẹ. Ẹ rí pé ẹ̀gbọ́n ti ṣe kí ni o, ó ti gbé àgbà fún àbúrò níbẹ̀rẹ̀. Bíbélì sáà ti sọ̀rọ̀ kan, ó ní ayé àtọ̀run á kọjá, ó ní kékeré náà lọ́tọ̀ kò ní kí ni o, kò ní lọ láìṣẹ. Fiyèsí mi ti sọ̀rọ̀ yẹn, òòṣà wọn ti sọ̀rọ̀ pé nǹkan báyìí máa ṣẹlẹ̀, ibì kan ló ti ń bẹ̀rẹ̀. Now Adégbárí jẹ kí ni o, ó gbóúnjẹ, ó jẹun, inú wọn dùn, gbogbo wọn yayọ̀ lọ. Lẹ́yìn gbogbo nǹkan wọ̀nyí, èèyàn kan wá mú nílùú wọn tí a ń pè ní ìlú Olúwafẹ́mi. Adéjọbí bàbá wọn wá ń gbìyànjú pé nílùú yìí òun á kọ́ àwọn fámìlì tòun, òun á kú ìlú yìí, òun fẹ́ wá àwọn nǹkan kóun tẹ gbà lọ. Ibi tó ti ń ro kíní yẹn nínú ọkọ̀ ẹ̀ tó ti ń plan nǹkan yẹn, ibẹ̀ ni fiyèsí mi ti fara hàn lójú àlá. Fiyèsí mi fara hàn lójú àlá, ó wá sọ fún un pé Adéjọbí, ṣé nǹkan ń ṣe ẹ ni? Gbogbo ìpinnu ẹlẹ́mí ti rí o, ó gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ o. Torí tó o bá gbé ìlú Olúwafẹ́mi yìí mọ́, o gbọ́dọ̀ kúrò ní agbègbè yìí. Tí o mọ̀ pé àwọn ìlú kan wà kéléde tó súnmọ́ agbègbè yìí, o lè lọ ṣe kí ni o lè lọ tẹ̀dó síbẹ̀. Torí pé mo ti sọ fún bàbá rẹ pé gbogbo ilẹ̀ tí ẹ bá ti ń tẹ̀dó sí, tí èmi Ọlọ́run ti ṣe kí ni, tí èmi fiyèsí mi ti pàṣẹ fún yín, tó jẹ́ pé tẹ́ bá débẹ̀ mo máa ń fi àmì hàn níbẹ̀. Gbogbo ilẹ̀ bẹ́ẹ̀ tẹ́ bá ti dé, ẹ̀yin lẹ ní. Mo ti sọ bẹ́ẹ̀ fún bàbá ẹ. Bàbá rẹ gbẹ́kẹ̀lé mi dẹ̀ ní gbé mi lékè, bàbá rẹ gbé mi lékè dẹ̀ ní, ó máa ń gbọ́rọ̀ sí mi lẹ́nu. Adéjọbí, gbọ́rọ̀ sí mi lẹ́nu bíi bàbá rẹ o. Má ṣe kí ni, má ṣe rò nínú ara rẹ gẹ́gẹ́ bí èrò ọkàn rẹ. Tó o bá ṣe, wàá jẹ̀bi o. Kódà Adéjọbí wà pé kò sí nǹkan tó ń bẹ ṣe. Bẹ́ẹ̀ fiyèsí mi wá ń sọ fún pé bàbá rẹ máa ń pa òfin mi mọ́. Gbogbo ìlànà mi tí n bá sọ fún un ló máa ń dúró, òun kò lórí ẹ̀. So má ṣe ju kí ni o, má ṣe ju ara ẹ lọ. Mo sì ti ṣèlérí pé tẹ́ ẹ bá ti ń gbọ́ tèmi, máa ṣe kí ni o, máa sọ agbègbè yìí di ńlá. Gbogbo ibi tẹ́ ẹ bá tẹ̀, a máa di ńlá, ẹ máa dirú, ẹ máa digba, máa fún yín ní kí ni o lọ́pọ̀lọpọ̀ ni. Adéjọbí wà wípé kò sí wàhálà, ó gbọ́ tí kí ni o ti fiyèsí mi. Ó bẹ̀rẹ̀ ìrìn àjò, ó wá lọ sílùú kan tí a ń pè ní Fàyègbàmí ní agbègbè ìlú yẹn. Fàyègbàmí ló tẹ̀dó síbẹ̀. Ọlọ́run wá ṣe kí ni, fiyèsí mi wá ṣe kí ni, ó wá sọ di ńlá, ó fàyè gbà á lóòótọ́, ó sọ di ńlá pé òun ti ṣèlérí yẹn, òun kì í ṣèlérí kò ní òun máa mú ṣe. Adéjọbí náà dẹ̀ wá dàgbà, ó ti gbó, àgbà ti dé, ìgbà tí gbogbo nǹkan ti balẹ̀. Ẹ má gbàgbé, ìyàwó ẹ̀ náà wà ń bẹ̀ o, òun àti ṣe mí lórí lọ́jọ́ gbogbo ìrìn àjò yìí. Nígbà tó wá di ọjọ́ kan, Adéjọbí wá pé Adégbárí, ó ní Adégbárí, ó ní ṣé o mọ̀ pé mo fẹ́ràn ẹ jù nínú èmi méjèèjì, mo fẹ́ràn ẹ dáadáa, lóòótọ́ sì ni. Adéjọbí fẹ́ràn Adégbárí, bẹ́ẹ̀ ni ṣe mí lórí ìyá wọn ṣe nínú òun fẹ́ràn Adéjàregbà. Ẹ má gbàgbé bá a sọ pé ọdẹ ni Adégbárí, ṣùgbọ́n Adéjàregbà òun jẹ́ ẹni tó ń sin ẹran ọ̀sìn. Adéjọbí wá sọ fún Adégbárí pé lọ sí oko ọdẹ, lọ pẹran fún mi, mo fẹ́ jẹ oúnjẹ àdídùn rẹ kí n lè súre fún ẹ. Bó ṣe múra pé òun lọ sóko ọdẹ, bọ́ọ̀dẹ̀ ṣe ń sọ ẹni ṣe mí lórí ìyá wọn ti ń gbọ́ pé bàbá ẹ̀ ti pe
èyí tí ń ṣe ẹ̀gbọ́n pé òun fẹ́ súre fún kó lọ pẹran wá. Bó ṣe lọ bí ṣe bí lórí ìyá wọn ṣe pé Adéjàrègbà ni pé ọmọ mi wá o, bàbá ẹ ti ṣe kí ni ó fẹ́ súre fún ẹ̀gbọ́n ẹ o, ó mọ̀ kó láìkí ẹ̀gbọ́n ẹ jù wọ́n lọ, ṣùgbọ́n nǹkan tí ó wà ń bẹ̀rẹ̀ yìí kí ẹ̀gbọ́n ẹ tó dé lóko ọdẹ tó lọ sí agbo ẹran yẹn lọ wá ẹran tó dára tó dùn méjì tó ṣe pé ó wà tó ní kìmí dáadáa, bóyá lọ pa wọn fún mi wá kó gbé wá kí n tètè bẹ́ẹ̀ sí oúnjẹ àdídùn yẹn kó lè gbé fún bàbá yẹn kí bàbá yẹn lè súre fún yẹn. Adéjàrègbà wá wò pé ṣé kí ni lè possible, ẹgbọ́n tó ń rí èèyàn báyìí ló jẹ́ òun ò dẹ̀ ní irú àwọ̀ yẹn, ohun wọn náà ti yàtọ̀, lóòótọ́ bàbá tàwọn ti gbó, tó bá rí pé ohun tòun kò jọ ohun ẹ̀gbọ́n òun kọ́kílì, ìyá tòun ní wọ́n lè gégùn fún òṣìṣẹ́ kó súre fún òun, ìyá wọn wá ní ègún yẹn orí tòun ló máa wá kó sáà fún òun ẹlẹ̀ kó má dà sí kó sáà lọ ṣe nǹkan tóun ní kó ṣe. Gẹ́gẹ́ bí Tèmílérè ti sọ fún Adéjàrègbà bá ṣe bẹ́ẹ̀, lóòótọ́ Tèmílérè dáná ṣe gbogbo nǹkan, ó bá ní kí Adéjàrègbà gbé lọ fún bàbá wọn kí bàbá wọn jẹ́ kó súre fún. Ìgbà tí Adéjàrègbà dé ẹnu ọ̀nà ló kànlẹ̀kùn, bàbá wọn bá ní ta ni o, ló bá ní òun ni, ìwọ owó ló bá ní òun Adégbárí ni. Báyìí ni ó ti yá ju ìgbà wo ló lọ sí oko yìí tó kó dé tó lọ yìí ní kíákíá ó ti yá dé, báwo láti ṣe mi rò pé wọ́n ni o, ó lè mi ní bàbá mi, bàbá mi dáa ó súnmọ́ bí ó súnmọ́ lóògbé olódà olóòdì ẹ̀dà gbé wá, bàbá ó jẹ ó mu, oníṣùgbọ́n ohun ẹjọ́ ohun ẹ̀gbọ́n ohun ìjọ ohun lágbájá báyìí oníkó súnmọ́ ó bá fọwọ́ kan lára gbà bẹ́ẹ̀tì ohun lóhun Adéjàrègbà ara ẹ̀ sì jọ ara Adégbárí wá, ó bá dúdà ó jẹ ó fẹnu kò lọ́nu láti fi gbóòórùn aṣọ ẹ̀. Ìyá dẹ̀ ti dọ́gbọ́n ó ti jẹ́ kí àbúrò wáṣọ ẹ̀gbọ́n, ó rí pé gbogbo nǹkan ti ẹ̀gbọ́n ni ṣùgbọ́n òun ló yàtọ̀ wá. Bàbá bá gbà pé bóyá bó ṣe wáyé náà nìyẹn, bàbá bá súre fún, àti pé ọ̀rọ̀ kan kì í lọ láìṣe, ẹ má gbàgbé pé fiyèsí mi ti jẹ́ kó mọ̀ pé òun bá ló máa ṣe ọ̀nà kan ló máa gbà, ẹ má gbàgbé o. Bàbá bá súre fún Adéjọbí bá súre fún Adéjàrègbà, bí ó ṣe súre fún tọ́ tó jẹ bí ẹ ṣe bọ́ tàbá ẹ̀ bẹ́ẹ̀ ni Adégbárí dé, ló bá ní bàbá mi òun ti dé, ìyẹn ní síbẹ̀ ọdún bá ṣe bá lóun kọ́ ọjọ́ tá à ń sọ yìí Adégbárí sun kíníkan ẹkún kíkorò ni à ń pè é lọ́jọ́ yẹn, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọ́n ní kí bàbá tòun sùn, bàbá ní àbúrò rẹ ti gba èrè yìí, ó dáa ó sàn sunkún ó bẹ bàbá ẹ̀, ó ní kí bàbá ní kó gbé ọjẹ́ ń bẹ̀, bàbá sáà wá padà súre fún un náà, ṣùgbọ́n ó jẹ́ kó mọ̀ pé ìwọ o ló máa ṣe kéde, wọ́n ti sọ fáwọn àbúrò pé òun ló máa jọba lé gbogbo yín lórí, gbogbo èyí tó bá jẹ́ kí tẹ́ jẹ́ èèyàn rẹ̀ arákùnrin rẹ̀ pátápátá látòrí tiẹ̀ tó jẹ́gbọ̀n dáhùn tó jẹ́ pé ọmọ tẹ́ bá bí òun ló máa jọba lé yín lórí àti fi èrè fún un sí ìgbà tàbí ìṣẹ́jú, ṣùgbọ́n náà wàá ṣe kíni o wàá ṣe oríire tó bá tó àkókò báyìí tí wọn náà jà tó bọ́ àjàgà yà kú lọ́rùn ẹ̀, ṣùgbọ́n wọn náà dìbò àti sọ pé orílẹ̀-èdè ńlá ni wọn náà láti lẹ̀ orílẹ̀-èdè ńlá ni gbogbo wọn gẹ́gẹ́ bí ìgbà, ṣùgbọ́n kí afẹ́ mú jáde mẹ́rin pé ẹni pé táyé kan ìdé ni wọn kádàrá wọn yàtọ̀, ohun tí a yàn mọ́ wọn látọ̀run wá ọ̀tọ̀ọ̀tọ̀ ni, ìrìn àjò wọn táwọn ní kọ́ wà láyé ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Lóòótọ́ lẹ́yìn gbogbo nǹkan wọ̀nyí wọ́n bẹ̀rẹ̀ nígbà kú bẹ̀rẹ̀ kí ni o nígbà kú bẹ̀rẹ̀ ìrìn àjò ẹ̀, ṣùgbọ́n inú Adégbárí inú ò dùn sí àbúrò ẹ̀ tí ń ṣe Adéjàrègbà torí pé kí ni ó ti gba èrè tó yẹ kó gbà. Nínú ìrìn àjò yìí ó ti wá ń pinnu pé Adégbárí wá ń pinnu pé ọmọkùnrin òun máa pa ni rí ẹ̀rọ pinnu ẹ̀gbọ́n sábúrò ọmọ ìyá kan náà ìtayé kọ́yìn ni wọ́n ìbejì ni wọ́n tó máa pa dànù. Ìyá rẹ̀ gbọ́ gbogbo bóyá sọ nǹkan ẹ̀ bí a ṣe pé Adéjàrègbà ní pé tó ẹ̀gbọ́n ẹ̀ ti ń plan fún ẹ láti pa ẹ̀ o máa kú nílùú yìí o máa kú nílùú yìí o. Náà lóòótọ́ òun náà ti rẹ́ ti pọ̀ fẹ́ kó mbẹ́ láti lọ sí ìlú mìíràn, ṣùgbọ́n bàbá rẹ̀ tó wá kí ni ó tó wá padà pé ó wá tó padà súre fún un pé nínú ìrìn àjò ẹ̀ ayọ̀ ló máa jẹ́ fún un gbogbo bó ṣe sọ. Ó wá ìrìn náà kan
ìkìlọ̀ tó wá fún ni pé gbọ́ o ò gbọ́dọ̀ fẹ́ àjòjì obìnrin ní ìlúkíbi tó bá lọ, ṣùgbọ́n tó bá ṣe tán àti fẹ́ aya wàá lọ sí ìlú tá a ti bí mi, tí a ti bí ìyá ẹ̀, ibẹ̀ ló ti máa lọ mú aya wá o. O ò gbọ́dọ̀ fi àjòjì nínú àwọn ilẹ̀ wọn èyí tí à ń là kọjá tàbí ìlú kan tí kìí ṣe ìlú wa, o ò gbọ́dọ̀ lọ mú obìnrin níbẹ̀ o. Ó wá fi kí ni gẹ́gẹ́ bí bàbá àti ẹ̀ náà ṣe sọ fún un tó jẹ́ pé bàbá ẹ̀ fi rán iṣẹ́ tó fi ránṣẹ́ lọ sí ìlú Másòkótán tó fi lọ fẹ́ ìyàwó fún un, pé ìrìn àjò náà ni òun náà kìlọ̀ fọmọ yìí, ó kìlọ̀ fáwọn ọmọ ẹ̀ bẹ́ẹ̀. Bí Adéjàgbárí ṣe kí ni o, bó ṣe bẹ̀rẹ̀ ìrìn àjò tí ẹ̀nà Adéjàgbá náà bó náà ṣe bẹ̀rẹ̀ àjò yẹn náà kó kí ni o, wọ́n bẹ̀rẹ̀ àjò wọn ní kí ni o ní ọ̀tọ̀ọ̀tọ̀, olùkọ́ wá rìnrìn àjò tiẹ̀ lọ. Ẹ má sì gbàgbé ẹni pé táìpù ìbejì ni wọ́n, ọjọ́ kan náà la bí wọn. Ẹ wo ìpinnu Ọlọ́run lórí èyí tí ń ṣe Kẹ́hìndé, ẹ wo ìpinnu Ọlọ́run lórí èyí tí ń ṣe Táyé. Ẹ rí pé ìrìn àjò yẹn yàtọ̀ síra wọn. Kí ni ohun tá à ń sọ rèé? Ìrìn àjò oníkúlùkù nínú ìrìn àjò àyànmọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Nígbà tí èyí tí ń ṣe Adégbáyé náà ṣetán àti láya, ó rántí pé bàbá àtàwọn ti sọ pé àwọn ò gbọdọ̀ lọ fẹ́ kí ni o, wọn ò gbọdọ̀ fẹ́ àjòjì bí kò ṣe kí ni o ní ìlú àwọn làwọn gbọdọ̀ lọ. Òun náà lọ sí kí ni o, òun náà lọ sí ìlú ní àwọn ìran wọn, òun náà kí ni o lọ fẹ́ àwọn bẹ́ẹ̀, olùkọ́ kú bẹ̀rẹ̀ àjò ẹ̀. Oh my God! Ibi tí season 3 ètò yìí máa dá dúró sí lónìí rèé. Season 2 ẹ̀ ń bọ̀, season 4 ẹ̀ ń bọ̀ lọ́nà. Ẹ rí pé tẹ bá wò ìrìn àjò yìí dáadáa sí, nínú ìrìn àjò yìí àwọn kan wà nígbà tá a máa bẹ̀rẹ̀ ìrìn àjò àkọ́kọ́, aya kan ni ìyẹn fẹ́. Ẹ kíyèsí o, ẹ wo nǹkan, ẹ̀gbọ́n mú kí ni o, ó mú àbúrò kó pa á, ṣùgbọ́n nínú ìrìn àjò wọ́n padà bímọ, ògo náà padà fọ̀hún níbẹ̀. Now nínú ìkejì, ìránṣẹ́ yẹn òun ṣe kí ni a ti kọ́ pé mẹ́ta ló máa fẹ́, ìyàwó kan lòun ní lọ́kàn, ó padà fẹ́ mẹ́ta o. Ẹ̀bẹ̀ ìtẹ́ bá wo ìrìn àjò tòun náà, ẹ rí pé ìrìn àjò ẹ̀ bó ṣe rí, ó ṣe kí ni o, ó tún yàtọ̀. Ìdojúkọ tóun ní ó yàtọ̀ sí kí ni o tí àwọn lè ní nínú ìrìn àjò wọn. Ìdojúkọ oníkúlùkù ọ̀tọ̀ọ̀tọ̀, àyànmọ́ oníkúlùkù ọ̀tọ̀ọ̀tọ̀, ìgbésẹ̀ oníkálùkù ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Mo gbàdúrà fún ìwọ tó ń gbọ́ mi, ìwọ tó wò mí, ìwọ tó like ẹ̀, ìwọ tó share ẹ̀, ìwọ tó ṣe ohun gbogbo tó kọ́mẹ̀ntì, lórúkọ Jésù mo gbàdúrà ọwọ́ tó fi share, ọwọ́ tó fi like, ọwọ́ tó fi kọ́mẹ̀ntì, lórúkọ Jésù ọwọ́ yẹn ò ní fi gbọ́mọ sí, ò ní fi gba ibi láyé ẹ̀, ire ló máa fún yẹn gbà. Gbogbo nǹkan tó bá dáwọ́ lẹ́yìn ọwọ́ yẹn lé, ayọ̀ ló máa yọrí sí fún ẹ ní orúkọ Jésù Kristi Olúwa wa. Ní wákàtí yìí a ti ṣí ojú òpó sílẹ̀ fún ẹnikẹ́ni tó bá fẹ́ pè. Ká ní èmi àti rẹ ni, nígbà tí ìrìn àjò yẹn débi pé bàbá ní kí ìránṣẹ́ lọ fẹ́ ìyàwó wá fún ọmọ, ìwọ ọmọ tó dẹ̀ mọ̀ kí ló máa ṣe ńgbà yẹn? Tí ò ní sọ pé láíláí báwo lọ bá mi ṣe máa ní kọ́ lọ fẹ́ ìyàwó wá fún mi, inú gbọ́dọ̀ gbójú mi lọ ni, tí ò ní sọ bẹ́ẹ̀. Èní ẹlẹ́ẹ̀kejì ibẹ̀, nígbà tí ẹ̀gbọ́n dé láti oko ọdẹ tó lébi ń pa wọn, tábùrò sọ pé no, ṣé wàá ṣe báyìí, ṣé wàá ṣe báyìí, káníwọ̀ ni kí ló máa ṣe ń bẹ̀ yẹn? Ó dáa tó bá gbọ́, nígbà tí bàbá fẹ́ súre fún ẹ̀gbọ́n, tí ìyá ti gbinú, tí ìyá gbọ́nà ìgboro tó sáré lọ bá àbúrò tó ń dọ́gbọ́n tó ń dá bí ọgbọ́n, káníwọ̀ ni kí ló máa ṣe? Kálímì àti ẹni. So ìwọ tó bá fẹ́ bá wa sọ̀rọ̀ ní wákàtí bí a ṣe wà lórí ètò yìí, a ti fi nọ́mbà yẹn síbẹ̀, a ti sọ́kọ̀ nọ́mbà yẹn, nọ́mbà tẹ́ máa pè wá sí, òun náà ni 07035746556 ní nọ́mbà tí ẹ máa pè wá sí lọ́wọ́lọ́wọ́. Mo ń sọ pé tá a bá fi lè close ètò yìí nísinsìnyí, ẹ má jẹ́ ìtàn yìí, tẹ́ ẹ bá pe nọ́mbà yẹn kò lè lọ mọ́. Nọ́mbà yẹn bá ṣe ń sọ bẹ́ẹ̀ ṣe máa ń gbẹ́tọ̀, ẹ máa gbọ́ nọ́mbà yẹn, ẹ máa rí ẹ save ẹ̀ sílẹ̀ torí ọjọ́ tí a bá tó máa pàdé lórí ètò yìí. Ẹ má gbàgbé lóòótọ́ la plan pé bóyá a máa ṣe ní ọjọ́ mẹ́ta tàbí ọjọ́ mẹ́jọ, ṣùgbọ́n ẹ̀mí ẹ̀ tọ̀ wá, ó ní ọjọ́ kíjọ́ tó ń bá fún wa ní oore ọ̀fẹ́ láti máa ṣe, ọjọ́ yẹn náà la gbọ́dọ̀ máa ṣe. Àwọn gbọ́dọ̀ máa ṣe wọn kankan nínú ìfẹ́ ara wa. Mo gbàdúrà pé gbogbo bí ẹ ṣe ń fi ìfẹ́ bá wa gbọ́ ọ̀rọ̀ yìí, tẹ́ ń fi ìfẹ́ like ẹ̀, tẹ́ ń fi ìfẹ́ share ẹ̀, tẹ́ ń fi ìfẹ́ comment sí abẹ́ comment section yẹn, mo gbàdúrà lẹ́ẹ̀kan sí pé ọwọ́ yẹn
ọwọ́ yẹn ẹ ò ní fi gbọ́mọ sí lórúkọ Jésù. Ire ayọ̀ lẹ́ẹ̀ máa fọwọ́ yẹn gbà, ojú ò ní tì yín, ọkàn yín á balẹ̀, ìdáwọ́lé yín gbogbo á yọrí sí rere. Ẹ má gbàgbé, ẹ lọ subscribe sí YouTube channel wa, Ìpinnu Ayọ̀mídé TV channel. Ẹ má gbàgbé, à ń sọ fún wa pé ẹ máa bá wa share ètò yìí dáadáa, ẹ máa bá wa like lórúkọ Jésù. Ojú ò ní tì gbogbo wa o. Ìlérí àti májẹ̀mú Ọlọ́run fún òun àti rẹ̀ á wá sí ìmúṣẹ. Ìrìn àjò kádàrá àti àyànmọ́ wa á gúnlẹ̀ sí èbúté ayọ̀. Àní ṣubú ara, àní ṣubú ẹ̀mí, ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù. Ìpàdé wa bí oyin season 4 ń bọ̀ lọ́nà. You are blessed in Jesus' name. Amen. Thank you very much.